ẹ fọṣínbàjò lọ́rùn sílẹ̀ o, ẹ rán tara yín. Ọ̀rọ̀ àwọn olóṣèlú pàápàá àwọn tí wà nílẹ̀ Yorùbá yìí kéèyàn kàn fi sẹ́nu kó dákẹ́ ni o. Ohun tá a máa ń ṣe fúnra wa kì í dáa rárá, nítorí owó, nítorí ipò, nítorí àfèmí yìí kò sóhun tá a kò lè ṣe fúnra wa. Láti rí i páwọn kan bà Yẹmí Ọṣinbajo tó fẹ́ dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú APC lórúkọ jẹ́. Oríṣiríṣi ohun ló ń jáde ń bẹ̀, oríṣiríṣi irọ́ ló ń jáde ń bẹ̀, àhesọ àti ìbanilórúkọ jẹ́ lóríṣiríṣi. Ariwo táwọn kan ń pa ni pé Ọṣinbajo fẹ́ ṣe bí Akíntọ́lá fún Tinubu. Àwọn tí wọ́n ń ṣe léyìí ó mọ̀tàn gidi kan rárá ni. Kódà àwọn ò mẹ́ni tó ń já Akíntọ́lá, wọn ò sì mẹ́ni tó ń jáwó lọ́wọ́. Àwọn kan jókòó síbì kan wọ́n ń fọ́ntọ́ lẹ́nu lásán ni. Ọ̀rẹ́ l'Akíntọ́lá àtàwólọ́wọ̀, bẹ́ẹ̀ l'Awólọ́wọ̀ jó lórí ìjọba, t'Akíntọ́lá jẹ́ gbàkejì ẹ̀. Lẹ́yìn t'Awólọ́wọ̀ sì ṣèjọba tán l'Akíntọ́lá bọ́ síbẹ̀. Níbẹ̀ nìjà ti dé láàrin àwọn méjèèjì. Kì í ṣe nítorí p'Akíntọ́lá fẹ́ dupò ààrẹ pẹ̀lú Awólọ́wọ̀. Nítorí ọ̀nà t'Akíntọ́lá ń gbà ṣèjọba l'Awólọ́wọ̀ torí ẹ̀ bínú ńgbà tí ó gbàmọ̀ràn. T'Akíntọ́lá sì sálọ sẹ́yìn àwọn tí wọ́n jọ́ta Awólọ́wọ̀ tó fẹ́ kí wọ́n gbèjò òun. Níbo nìyẹn ti wá papọ̀ mọ́rọ̀ Tinubu àtọ̀ṣínbàjò? Àwọn míì tún l'Ọṣinbajo jẹ́ kinní kan kí Tinubu tó mú láti wá bá a ṣèjọba. Àìmọ̀kan náà tún nìyẹn. Bọ́ṣinbajo ò bá mọ kinní kan, Tinubu pàápàá ò jẹ̀mú. Kéèyàn tó kàwé òfin kó tó di pòfẹ́sọ̀ tó sì dolùkọ́ àgbà ní yunifásítì ńlá bíi tìlú Èkó kì í ṣe nǹkan kékeré rárá. Ní 1988 nígbà tí Tinubu pàápàá tí bẹ̀rẹ̀ òṣèlú ẹ̀, lásìkò ìjọba Babangida ni wọ́n yàn Ọṣinbajo gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì fún mínísítà ètò ìdájọ́ ọgbà náà, ọmọọba Bọ́lá Ajíbọ́lá. Èèyàn wá lè jó lódò tàbí ẹni tí ò mọ kinní kan kí wọ́n fi ṣolùdámọ̀ràn pàtàkì fún mínísítà nígbà ayé ìjọba ológun. Ọdún 11 tó ti ṣolùdámọ̀ràn fọdún 4 ní Tinubu tó mú láti wá ṣiṣẹ́ pẹ̀lú òun lórílẹ̀‐èdè tó bá lajú, níbi tí wọ́n ti fẹ́ràn dàgbàsókè jọ̀rọ̀ òṣèlú lọ. Ńgbà tẹ́nìkan bá gbàjọba bíi gómìnà tàbí bí olórí orílẹ̀‐èdè, àwọn tí tóun bá fẹ́ kí wọ́n wá ṣe mínísítà tàbí kọmíṣánná fúnra ẹ̀ ni ó lọ láti bẹ̀ wọ́n. Ẹ̀bẹ̀ gidi ni ó sì bẹ̀ wọ́n láti fi iṣẹ́ tí wọ́n ń ṣe sílẹ̀ láti wá bóun ṣiṣẹ́ ìdàgbàsókè ìjọba òun. Ohun tí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé kò sówó tí wọ́n ó jí kó nu irú ìjọba bẹ́ẹ̀. Ibi ló jẹ́ni tó bá pé èèyàn síṣẹ́ bíi kọmíṣánná rò pé òun lọ lọ́hùn ẹ̀, òun pè kó wá jẹun ni, ó sì gbọ́dọ̀ máa bọ̀ òun bí ó ṣàtìtì ayé ni. Eléyìí ni ò ṣẹlẹ̀ táwọn tí wọ́n ń polówó òṣèlú Tinubu yìí fi ń sàwọn ohun tí wọ́n ń sọ. Àwọn yìí pàápàá ò rántí páwọn kan ni wọ́n fi Tinubu fúnra ẹ̀ ṣe gómìnà l'Ékòó, àti pé kí wọ́n béèrè pé ńbo làwọn wọ̀nyí wà. Níbo ni Ganiyu Daudu tó jálága ẹgbẹ́ AD tí wọ́n fi Tinubu ṣe gómìnà ní 1999 wà? Irú ìrònú àti ìrẹ̀wẹ̀sì ọkàn wo ló padà pa nítorí ohun táwọn tí wọ́n gbé pòlè lọ́wọ́ ṣe fún wọn? Kí ló wà láàrin Tinubu fúnra ẹ̀ àti bàbá Adébánjọ tó kọ̀wé sáwọn tí wọ́n ń ṣètò òdìbò abẹ́lé AD ńgbà náà pé kí wọ́n fàwé fún Shaw Williams ya, kí wọ́n gbépò náà fún Tinubu? Àbí kì í ṣàwọn bàbá Adébánjọ náà làwọn ọmọlẹ́yìn Tinubu fi ń ta yín lónìí yìí tí wọ́n ń pè wọ́n láfẹ́nifẹ́bi? Ṣé báwọn tí wọ́n fi Tinubu ṣe gómìnà Èkó nìyí? Kí ló ṣẹlẹ̀ tí wọ́n kúrò nù AD tí wọ́n dá èsì sílẹ̀? Gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ lórí ọ̀rọ̀ Ọṣinbajo kó ronú ẹ̀ wò dáadáa ni o. Àwọn náà ni wọ́n ń gbé kiri báyìí p'Ọṣinbajo dupò náà mọ́. Èyí tó kàn wọ́n nú ọ̀rọ̀ náà ò yéèyàn o. Kí ni wọn ò dojúkọ̀rọ̀ tiwọn sí? Kí wọ́n f'Ọṣinbajo sílẹ̀ kó ṣètò ara tiẹ̀. Èwo lẹ̀fọ́ rí Ọṣinbajo tó mú gbogbo wọn? Bóyá ó jáde o, bí ò jáde o, èwo lẹjọ́ àwọn èèyàn yìí? Bí wọ́n bá bẹ̀rẹ̀ sí gbérú àwọn ọ̀rọ̀ yìí jáde, wọn ò ṣe Tinubu lóore o. Aburú ni wọ́n ń ṣe é, nítorí àwọn èèyàn ò bẹ̀rẹ̀ sí béèrè ìtàn bóun náà ti débi tó dé yìí. Ohun tó yẹ kó kàn wá jù ní àdúrà. Ọmọ Yorùbá tí ó bá ṣèjọba tí yóò tù wá lára ni k'Ọlọ́run yàn fún wa. Ìbanilórúkọ jẹ́ báyìí ò ní gbé wa débì kan o. Ó ṣojú mi kòrò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.